ẹ̀sìn mi dé lọ́rin òye ẹ̀sìn mi dé lọ́rin òwà ìlú Àfọ̀njá ẹ̀sìn mi dé lọ́rin ẹ̀sìn wa dé lọ́rin òye ẹ̀sìn wa dé lọ́rin òwà ìlú Àfọ̀njá ẹ̀sìn wa dé lọ́rin ìlú Àfọ̀njá ẹ̀sìn wa dé lọ́rin ìlú Àfọ̀njá ẹ̀sìn wa dé lọ́rin ẹ̀sìn wa dé lọ́rin òye ẹ̀sìn wa dé lọ́rin òwà ìlú Àfọ̀njá ẹ̀sìn wa dé lọ́rin ìlú Àfọ̀njá ẹ̀sìn wa dé lọ́rin. Hello everyone. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá bàtí ẹ bá ti ń gbọ́ wa. Orúkọ mi ni Fúnmi Kútì. Ọ̀rẹ́ Olúwa wà pẹ̀lú mi níbí yìí ní èní lórí ètò wa èdè àti àṣà Yorùbá. Ọ̀rẹ́ Olúwa bá wa kí àwọn aráalé sọ pé ẹ̀lẹ́ o. Ẹ̀lẹ́ o. Ní èní a ó máa tẹ̀síwájú ní orí ètò wa èdè àti àṣà. A ní nǹkan méjì tí a fẹ́ ṣe ní èní. A ti kan orin tí a kọ ẹ̀sìn wa dé lọ́rin nílùú Àfọ̀njá. Ìlọrin ó jẹ́ ìkan nínú àwọn ìlú ilẹ̀ Yorùbá. A ní àwọn ẹlẹ́yà míì náà ní ibẹ̀. So Àfọ̀njá ó jẹ́ jagunjagun ní ayé ìgbà yẹn la fi kọ orin ẹ̀sìn wa dé lọ́rin. Ní èní a ó máa ka oṣù láàrin ọdún. Tí a bá ka oṣù láàrin ọdún tán a ó fi kọrin. Tá bá wá fi kọrin tán a máa wá tún ka ìwé Yorùbá. A ó máa gbé yẹ̀wò àwọn èdè ọ̀rọ̀ gbólóhùn ìṣe. A máa wo gbólóhùn ìṣe. Today we are going to be doing two things. The first one, we are going to be reading the month of the year in Yoruba, and then the second one, we are going to be reading from Yoruba book, and then we are going to be looking at the word in those sentences. We are going to read a very short story. So, ẹ máa bá wa ká lọ bí a ṣe ń bá ètò wa yìí lọ. Ní báyìí, ẹ jẹ́ ká ka ní Yorùbá láti ìbẹ̀rẹ̀ ọdún títí dé ìparí ọdún. Oṣù January òun ni a mọ̀ sí oṣù Ṣẹrẹ. February òun la mọ̀ sí oṣù Èrèlé. March òun ni Ẹrẹ́nà. April òun ni oṣù Igbe. Oṣù May òun ni oṣù Èbìbí. June òun ni Òkúdù. July òun ni a mọ̀ sí oṣù Agẹmọ. August òun ni oṣù Ògún. September òun ni oṣù Ọ̀wẹ̀wẹ̀. October òun ni oṣù Ọ̀wàrà. November òun ni oṣù Bélú. November òun ni oṣù Bélú. December òun ni a mọ̀ sí oṣù Ọ̀pẹ. Orin yẹn ó lọ báyìí láti kọ́ èdè yìí, láti kọ́ ọ̀rọ̀ yìí ní èdè Yorùbá, oṣù ní èdè Yorùbá láti January títí wọ December. Ọ̀nà tí a lè gbà tí a lè fi kọ́ tó fi máa tètè yí àwọn ọmọ wa nílé òun ni pé ká kọ́ ní orin. So a ó máa kọ́ ní orin báyìí. So on today's program we are going to be singing it. We are going to be singing January to December in like a song. So follow us as we sing it. Ẹ máa bá wa ká lọ, a ó máa kọ́ báyìí. Ọ̀rẹ́ Olúwa ṣó ti yá? Bẹ́ẹ̀ ni, yá. Ṣẹrẹ Èrèlé Ẹrẹ́nà, Igbe Èbìbí Òkúdù, Agẹmọ Ògún Ọ̀wẹ̀rẹ̀, Ọ̀wàrà Bélú Ọ̀pẹ. Ṣẹrẹ Èrèlé Ẹrẹ́nà, Igbe Èbìbí Òkúdù, Agẹmọ Ògún Ọ̀wẹ̀rẹ̀, Ọ̀wàrà Bélú Ọ̀pẹ. Orin yìí tí àwọn ọmọ wa nílé tí wọ́n bá ń kọ ó easy láti mọ̀, ó simple dáadáa, kò le rárá. So ẹ jẹ́ kí àwọn ọmọ wa nílé káwọn náà kàn máa kọ. Kí àwọn òbí nílé ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àwọn ọmọ wa oṣù wo la bí wọn. Irú ṣé oṣù Bẹ̀rẹ̀ ni, ṣé oṣù Ọ̀pẹ ni, ṣé oṣù Èrèlé ni. Kí ó ń kálukú kó mọ oṣù tí
àbí wọn tí a bá ń kọ́ wọn báyìí yóò jẹ́ kí wọ́n lè mọ̀. Ẹ jẹ́ ká kọ́ ní ẹ̀kan sí. Ó yá, ẹ jẹ́ ká kọ́. Ṣẹ̀rẹ̀ èrèlé ẹrẹ́nà, igbe èbìbí òkúdù, agẹmọ ògún ọ̀wẹ́wẹ́, ọ̀wàrà bẹ́ẹ̀lú ọ̀pẹ. Ṣẹ̀rẹ̀ èrèlé ẹrẹ́nà, igbe èbìbí òkúdù, agẹmọ ògún ọ̀wẹ́wẹ́, ọ̀wàrà bẹ́ẹ̀lú ọ̀pẹ. Ẹ ṣé gan ni. Today, we'll be talking about a verb. What is a verb? A verb is an action word in a sentence. Ní èní, a ó máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìṣe. Kí ni ọ̀rọ̀ ìṣe? Ọ̀rọ̀ ìṣe nínú gbólóhùn. Ọ̀rọ̀ ìṣe nínú gbólóhùn ló ń sọ ohun tí à ń ṣe. Ọ̀rọ̀ ìṣe nínú gbólóhùn ló ń sọ ohun tí à ń ṣe. Fún àpẹẹrẹ, jókòó, sit down, dìde, stand up, bọ̀, wá, that is to come, bọ̀ tàbí wá, it means somebody to come. Jẹun, eat, sùn, sleep, dákẹ́, keep quiet, and so on and so forth. Those are the verb that are in a sentence when we are making a sentence. Àwọn ọ̀rọ̀ tó wà nínú àwọn ọ̀rọ̀ ìṣe òun ni a ti dárúkọ yìí. A ó máa ka ìwé aláwìyé láti ọwọ́ J.F. Ọdúnjọ. We'll be reading Aláwìyé by J.F. Ọdúnjọ. Ọ̀bẹ bàbá bọ́, ó bá ọ̀bọ ọba, a ó bá bàbá bẹ ọba. In this sentence, we can see that the first one is ọ̀bẹ bàbá bọ́, that is, an old man's knife fell. It fell. Ó bá ọ̀bọ ọba. It hit the king's monkey. A ó bá bàbá bẹ ọba. We are going to help the old man to beg the king. The first sentence is the bọ́ there. Bọ́, which is it fell. Fell, bọ́. That is the verb there. Ọ̀rọ̀ ìṣe tó wà nínú gbólóhùn àkọ́kọ́ bọ́. Bọ́, òun ni ọ̀rọ̀ ìṣe. Nínú gbólóhùn ẹlẹ́ẹ̀kejì, bá, it hit. Bá, hit. Òun ni ọ̀rọ̀ ìṣe tó wà ní ibẹ̀. Hit is the action word in that sentence. The third one, a ó bá bàbá bẹ ọba. A ó bá bàbá bẹ, beg. Bẹ is the action word there. Ọ̀rọ̀ ìṣe tó wà nínú gbólóhùn kẹta, òun ni bẹ. Ká bá bàbá bẹ ọba. Bẹ, òun ni ọ̀rọ̀ ìṣe tó wà níbẹ̀. Bàbá ń bẹ ọba. The old man is begging the king. Ń bẹ is begging. Òun ni ọ̀rọ̀ ìṣe tó wà ní ibẹ̀. Ń bẹ, ọ̀rọ̀ ìṣe tó wà ní ibẹ̀ ni. Begging is the verb, which is the action word there. A ó bá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀, begging. Òun ni ọ̀rọ̀ ìṣe tó wà níbẹ̀. A ó bá bẹ́ẹ̀, òun ni ọ̀rọ̀ ìṣe. So, the last sentence, we are going to help the old man to beg the king. So, begging is the action word there. So, ẹ̀yin èèyàn wa rere, a lérò pé ẹ ti rí ẹ̀kọ́ kan tàbí méjì dìmú ní èní. Lórí ètò wa ti èní, a ti kọ́ nǹkan pàtàkì méjì. A kọ́ oṣù láàrin ọdún. A sì tún kọ́ gbólóhùn, ọ̀rọ̀ ìṣe tó wà nínú gbólóhùn. Ọ̀rọ̀ ìṣe tó wà nínú gbólóhùn. Today, we discussed about two things. I hope
our viewers at home have learned one or two things from what we've studied today. The first one is month of the year, and then the second one is verb, the verb in a sentence. Those are the two things that we've done today. We hope that our sisters and brothers and our young ones at home will be following us and read more about the Yoruba book. Especially this book is by the Aláwìyé J.F. Ọdúnjọ. Aláwìyé ìwé kínní J.F. Ọdúnjọ. Àwọn ọ̀jọ̀gbọ́n J.F. Ọdúnjọ ni wọ́n ṣe ìwé yìí. Ó wúlò fún àwọn ọmọ wa nílé. Ẹ jẹ́ kí àwọn ọmọ wa nílé kí wọ́n máa kọ́ èdè Yorùbá níbẹ̀. A sì tún rọ̀ ẹ̀yin èèyàn wa, ẹ bá wa subscribe, ẹ bá wa like, ẹ dẹ̀ bá wa share YouTube channel wa. A tún máa mú ètò yìí wá sí fún yín títí di ọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ ṣé gidigidi, ó dìgbà kan náà, ó dàbọ̀ o. Ẹ̀sìn mi dé lọ́rin òye, ẹ̀sìn mi dé lọ́rin òwà, ìlú Àfọ̀njá ẹ̀sìn mi dé lọ́rin, ẹ̀sìn wa dé lọ́rin òye, ẹ̀sìn wa dé lọ́rin òwà, ìlú Àfọ̀njá ẹ̀sìn wa dé lọ́rin, ìlú Àfọ̀njá ẹ̀sìn wa dé lọ́rin, ìlú Àfọ̀njá ẹ̀sìn wa dé lọ́rin. Ẹ̀sìn wa dé lọ́rin òye, ẹ̀sìn wa dé lọ́rin òwà, ìlú Àfọ̀njá ẹ̀sìn wa dé lọ́rin, ìlú Àfọ̀njá ẹ̀sìn wa dé lọ́rin. Hello.